Now, aki alájà wa Mariam Bisi Gawat tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ẹbí alájà wa Abdulrazak tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún wọn tí wọ́n jẹ́ àkọ́bí bàbá wa Gawat lóbìnrin alájà wa Mariam Bisi akínyẹ káàbọ̀ àti gbogbo àwọn yòókù náà tí wọ́n tẹ̀lé yín wá. Ìyá wa Khadija Abímbọ́lá tí wọ́n wà nípò màmá fún wa báyìí, a kí àwọn náà, Ọlọ́run jẹ́ á rí yín pẹ́, Allahumma àmín. Láì ní fọ̀rọ̀gùn lọ títí, a bọ̀ sí orí ohun tí a máa fò sí item 5. What Islam says on a missing person. Kí ni ohun tí Sharia Islam ń sọ lórí wípé à ń wá èèyàn àárí mọ́, ó dágbére ni, kò dágbére ni, àmọ́ bó ṣe rìn ni, àmọ́ bó ṣe rìn ni, àmọ̀gbà tó lọ ni, àmọ̀gbà tó lọ ni. Òun náà ni a ṣe pé bàbá wa Fadilati Sheikh Imran Abdulmajid Eleha wọ́n wá túṣu désàlẹ̀ ìkòkò ẹ̀ bá a ti béèrè ìbéèrè yẹn lórí jíngù tí a ṣe wípé ṣá lè sọ pé ní tí àrímọ́ ṣá lè sọ pé ó ti kú. Ọdún mélòó ni ṣẹ̀ríà ní ká wò kó tó di pé a lè sọmọ́ yìí pé kò sí láyé mọ́. Bísínẹ́sì tó ń ṣe, àwọn dúkìá tó fẹ́ sílẹ̀, ipò wo ló yẹ kó wà? Níbo la fẹ́ fi ìyàwó rẹ̀ sí? Ipò wo ni yìgì tí ń bẹ láàrin àtìyàwó àbí òun àtọkọ rẹ̀ ló ní ó yẹ kó wà, àtàwọn òbí àtàwọn ọmọ tó bá fi sílẹ̀. Eléyìí ni bàbá wa Fadilati Sheikh Imran Abdulmajid Eleha ni wọ́n bá máa ṣe àlàyé ẹ̀ fún wa. Assalamu alaikum warahmatullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله سيد الأنبياء وإمام المرسلين، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وجميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد رسول الله، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله من النار. أبو جماعة أدوك فلون أترى إكيولون أتي إكيولون فواسواجوا أغاوا النبي ومحمد. إكيولون أتي إكيولون إيتي أترى النبي أولون جبارا إليه أبا وصحابة ọba gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. Kọ́lọ̀ ń jẹ́ ọkàn àwa náà, kọ́lọ̀ ń ṣe àwa náà lẹ́ni ire, iṣẹ́ ire, ìwà ire, ọ̀rọ̀ ire, ìrìn ire, ìṣesí ire, èyí téèyàn fi jẹ́ ni ire, Ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn. Gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà, ìkẹ́gẹ́ yìí kọ́lọ̀ ń jẹ́ ọba àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé, kó máa lọ bẹ́ẹ̀, kó máa dúró títí di ọjọ́ ẹ̀san. Lẹ́yìn náà, gbẹ̀yàn màyà mi nínú Islam, ẹ jẹ́ á máa dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run, ìmọ̀nà tí ò lè dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn méjèèjì ni gbogbo ohun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ò lẹ́rìí nínú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí,
inú sunna nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam inti sharia islam pẹ̀lú ẹ̀ òun ni bídà. Gbogbo bídà wa ni ànú ni. Gbogbo ànú wa ni kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba àlekè ọlá lọ. Ní àárọ̀ yìí mo kí gbogbo ìjókòó lápapọ̀. Mi ò yọ ẹnìkan sílẹ̀. Mo dẹ̀ kí bàbá wa àgbà, bàbá wa imam Jami fún gbogbo tí ń jẹ́ Lagos State. Ẹni fẹ́ ẹni kọ̀. Bàbá náà ọlọ́run ó jẹ́ àrí wọn pẹ́. Ọlọ́run ó jẹ́ mi wọ́n gùn fún wa. Ní bàbá mi fún gbogbo àwa àfáà lẹ́kọ̀ọ́ tó ju bàbá wa ìmáàmù Èkó lọ. Ọlọ́run ó jẹ́ wọ́n sìn wá jìnnà. Ọlọ́run ó jẹ́ mi wọ́n gùn fún wa. Gbogbo àwọn àfáà wa àgbà tí wọ́n wà níkàlẹ̀ mi ò yọ ẹnìkan sílẹ̀ láti kí gbogbo yín pátápátá ni mo kí. Bàbá wa àgbàgbà jẹ̀bi àmìlà, bàbá wa ṣóẹ́nu, ó fi káàdì gbogbo àwọn àgbàgbà àfáà wa níjòkó, gbogbo yín ni mo kí. Gbogbo àwọn olóyè látọ̀dọ̀ ìjọba, gbogbo yín ni mo kí. Mi ò yọ ẹnìkan sílẹ̀. Mo wá kí àfáà wa Amiru Àjàlá. Ó ṣe mí láàánú púpọ̀. Kí ló ṣe mí láàánú? Níjọ́ tí Amiru pè mí, tí wọ́n ń sọ fún mi pé ní àwọn fẹ́ kí n wá yanjú kí ni ẹ̀sìn sọ nípa ẹni tó bá sọnù, kí ni Islam sọ nípa rẹ̀. Ìjọ náà lọ́hùn tí wọ́n ń bá mi sọ̀rọ̀ náà, ó dàbí ẹni pé mo lọ sálámà sí wọn bí wọ́n ti darí ìrìn àjò ilẹ̀ ọ̀ṣẹ́ ìwòsàn tí wọ́n lọ ṣe ní India ni. Mo wá wo àlàáfíà wọn, ìsọ̀rọ̀ sí wọn, ẹni tí ò lè dìde níbi tó jókòó, tó wá jẹ́ pé bó ti darí tá ń ṣàdúrà kí wọ́n sọ̀kalẹ̀ àlàáfíà fún wọn dáadáa ni wọ́n tún wá rán ọ̀rọ̀ ẹ̀sìn. Àánú ṣe mí pé tí èèyàn ló kó ẹ̀sìn léyà tó báyìí tó yẹ kó máa sáré pé sásàdúrà fún mi kí n lálàáfíà, tí n bá lálàáfíà á máa báṣẹ́ lọ. Ìsì ń dé báyìí àlàáfíà tí ìdè ètò ń báṣẹ́ lọ léyìí tí wọ́n fi ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí ń sọ pé ní wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin. Èèyàn máa ń ṣẹ̀sìn tí kò fi ka mọ́bẹ̀ ni. Ìyẹn ló wá wú mi lórí. Èmi náà wá rí i pé ẹni tọ́rẹ̀ ti ń kú lọ báyìí tó ní kí a máa lọ wádìí ọ̀rọ̀ ẹ̀sìn. Èmi náà gbọ́dọ̀ wá ṣe wàhálà tí ọba gbà. Mo wá pípẹ́ pépà níjọ́ náà lọ́hùn-ún. Ó jẹ́ 209 pages. Lérí kí ni Islam wí nípa ẹni tó bá sọnù. Wọ́n wá ṣe àwa tá a wà níbẹ̀ àwà gẹ́gẹ́ bí yàrá kékeré báyìí. Àfẹ́ ju 20 sí 30 lọ. Àwa jókòó níbẹ̀. Mo wá rí pásìkò tó fún. Mo wá summarize gbogbo àwọn pépà yẹn sí pọ́ìntì 12 péré. Nígbà mo wá ka pọ́ìntì 12 yẹn tán, kálukú ló wá fẹnu kò pé nǹkan yìí gbọ́dọ̀ jẹ́ ní tí a tún ṣe torí sábà ká wá àsìkò tí a fi tún ṣe. Mo dẹ̀ bẹ̀ lọ́wọ́ bọ́ba àlékè ọlá kó bá mi mú àsìkò wá. Bàbá wa ìmáàmù náà tún wá bẹ̀rẹ̀ sí ránṣẹ́ kì sí mi. Báwọn fẹ́ kí n wá mo ní ọ̀rọ̀ yìí ti di ọ̀ràn èèyàn mi gbọ́dọ̀ má ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ni. Dédé báyìí lánàá ó fi di aago 9 mẹ́sàn-án lánàá Ìlọrin ni mo sì wà tí mo ń sáré pé mo fẹ́ padà sí Èkó nítorí ìjókòó tèmi. Bàbá wa imam àfáà wa Amiru Àjàlá ó fi kárí gbogbo àwọn tó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yìí tí wọ́n dẹ̀ rí ní ọ̀ràn yẹn sìn. Ọlọ́wọ́ bá wa san yín lẹ́san rí. Bàbá wa imam mo kí yín kú oríire. Kí ni ó jẹ́ ń kí yín kú oríire? Irú ìjókòó báyìí ó ti wọ́n láwùjọ ẹ̀sìn. Ká máa béèrè pé kí ni ẹ̀sìn wí nípa nǹkan báyìí ká lè ṣe é. Bàbá wa imam Ọlọ́run wa ń firú nǹkan báyìí sí ọ̀gángan wọn púpọ̀. Torí mo rántí nínú mọ́sálásí kan yìí náà ní nǹkan bí oṣù 9 àbí 10 sẹ́yìn làwa bí náà làwa ṣe fatuwa lórí arákùnrin kan tí ó pera ẹ̀ ní ànábì Ọlọ́run tó ní Muhammad jẹ́ ànábì mọ́ Isa lànábì òun sì lànábì tí wọ́n rán wá kọ́dọ̀ òun ni imú òun lànábì Muhammad gan kọ́dà Sheikh Adamu ọ̀já àfáà mọ́ gbogbo àwọn àfáà wọn lẹ Yorùbá ọ̀já àfáà mọ́ ibi ìbàyí náà yàrá ìmáàmù ti pè wá tí àwa ṣe fatuwa ní orí ẹ̀ and the same thing lónìí náà wọ́n tún pè wá ká ṣe fatuwa lórí pé ẹni bá sọ̀rọ̀ nínú Islam mo dẹ̀ kí ájì wa Gawat ọba àdìkí ọlá yọba wa darí wọn dáadáa Ọlọ́run bá wa darí wọn dáadáa Ọlọ́run bá wa darí wọn dáadáa ẹni Ọlọ́run bá ti bùn lókìkí bí ó ti ló lọ bọ́lọ̀ nánu èèyàn ṣẹ̀ṣẹ̀ máa sọnù ṣẹ̀ṣẹ̀ máa wáyàn ìṣe wa jásìkò tiwọn lọ́lọ́run wá ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn jáde ajásìkò bọ́lọ̀ ti dá wọn báyé ti dá àwọn náà ó dá mi lójú Ọlọ́run darí wọn dáadáa bọ́lọ̀ bá wa darí wọn àlìkíyàmù tó wá yẹ wọn jayé lọ gbogbo ìṣẹ̀lẹ̀ yìí náà gbogbo wa náà lágbàládá tí ó wà níbẹ̀. Pépà tí mo fẹ́ deliver kí ni mo fẹ́ sọ nínú ẹ̀? Mo ní kókó ọ̀rọ̀ 7 ni mo fẹ́ sọ. Àkọ́kọ́ nu kókó ọ̀rọ̀ yẹn, kókó ọ̀rọ̀ kọ̀ọ̀kan yóò máa mú àwọn ìwádìí ọ̀rọ̀ dání. Kókó alákọ̀ọ́kọ́
lábẹ́ ṣẹ̀ríà Islam tá là ń sọ pé ní ọ̀sọ̀nù èèyàn sọnù kí ni ṣẹ̀ríà Islam gbọ́ yé pẹ̀lú pé èèyàn sọnù kókó ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù. a wàá júwe tí ń ṣe sísọnù ó di méní irú sísọnù mélòó ní Islam mọ̀ bọ́dọ̀ bá ní báyìí á pọ̀ sọnù bẹ́lẹ̀ yìí báyìí á pọ̀ sọnù bẹ́lẹ̀ yìí báyìí á sọ̀pọ̀ sọnù ó di méjì tá a fẹ́ yanjú nù lábẹ́ kókó ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́. kókó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì mata yahkumul qadi bi mawtil mafqud ẹni tó sọnù tá a rí mọ̀ yẹn ìgbà wo ni adájọ́ Islam adájọ́ mùsùlùmí abẹ́ni tó bá jẹ́ amirul muminin ìgbà wo ni ó sọ jáde pé ẹni tá a rí mọ̀ yìí ó dòkú o ìgbà wo ni ó sọ jáde ìgbà wo ni ó tó sọ lábẹ́ eléyìí ń á gbé ọ̀rọ̀ méjì yẹ̀wò ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ lábẹ́ rẹ̀ ìdájọ́ yẹn irú bó ni ó ti sọnù tó bá sọnù bẹ́ẹ̀ irú ìgbà wo láwàdà bó láti dájọ́ ẹ̀ ó di méní. ẹlẹ́ẹ̀kejì ìgbà wo láàmà sọ pé lágbájá sọnù tá a dìkílẹ̀ pé lágbájá o ní déètì báyìí níjọ́ báyìí o lọ́sọ̀nù o ọ̀rọ̀ méjì tá a fẹ́ wádìí lábẹ́ eléyìí ònà. kókóró ẹlẹ́ẹ̀kẹta ṣẹ̀ríà Islam kí ni Islam fẹ́ sọ lórí ìyàwó ẹni tó sọnù ìyàwó ẹni ọ̀sọnù kí ni Islam fẹ́ sọ lórí ẹ̀ lábẹ́ eléyìí òun a fẹ́ wá ọ̀rọ̀ tí ń lọ bíi mẹ́ta. àkọ́kọ́ lábẹ́ eléyìí òun ìyàwó ẹni ọ̀sọnù ìgbà wo ni ó retí dà tani lọ́ọ́ jòkó máa retí ọkọ rẹ̀ fọ́ ẹ dé lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run ìgbà wo ni ó retí dà lábẹ́ yóò retí òun ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ rẹ̀ ìyàwó ẹni ọ̀sọnù bí ǹjọ́ lè sọ pé ní ẹ wò ọkọ mi ti sọnù mo fẹ́ máa lọ mi ò jẹ́ ìyàwó ẹ̀ mọ́ sọ lè sọ bí àbí ò lè sọ bẹ́ẹ̀ tó bá wá lè sọ bẹ́ẹ̀ àwọn kínìdí tó lè fi sọ bẹ́ẹ̀ nínú ìdí tí Islam rí kó lè fi sọ bẹ́ẹ̀ bóyá kò rówó ná mọ́ bóyá ara ń ṣe é gẹ́gẹ́ bí obìnrin tó nídìí ọkùnrin bóyá ìnira kan mú tí ò lè sọ jáde lábẹ́ pé yóò lọ yẹn náà ṣé yóò kàn máa lọ ní àbí adájọ́ ní ọ̀dájọ́ pé máa lọ ọ̀dà adájọ́ dájọ́ o ọlọ o tó bá wá lọ bẹ́ẹ̀ yẹn lílọ tó lọ yẹn lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run lílọ tí obìnrin máa ń kó lọ́dọ̀ ọkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni à ń pè kan ní tọ́lák kí ọkọ yọ̀ǹda ìyàwó rẹ̀ àwa ń pè kan ní fásikù òun ni ká ba igi tó wà láàrin wọn jẹ́ ṣé fásikù ni ọba lọ ni ábàgì wọn jẹ́ ni àbí ọkàn máa lọ ń tiẹ̀ àbáka fún tọ́lák tá a bá pè ní tọ́lák àáka kò ti kọ̀yàwó ẹ̀ lẹ́ẹ̀kan rí tá a bá pè ní fásikù onídàájọ́ tí Islam fi sí ọ̀dọ̀ ọ̀rọ̀ mẹ́ta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ni lábẹ́ bẹ́ẹ̀ irú omi tọkọ rẹ̀ sọnù yìí à ń pe kinní kan ní ìdá tóbi máa ṣe yóò ṣe ni àbí ò ní ṣe à ń pe kinní kan ní ehidad tí ń jẹ́ opó ìyàtọ̀ wà láàrin ìdá àti opó àyànjú gbogbo ẹ̀ à ń pe kinní kan ní ehidad obìnrin yóò ṣe ni àbí ò ní ṣe lẹ́yìn eléyìí òun ọ̀dà obìnrin yìí lọ tán ó ṣe ìdá kò ṣe ìdá ni ehidad ó ṣe kò ṣe ni labagbọ́ kọ́kọ́ dé kíláàsì sí ọ̀dà obìnrin yìí ilé ẹjọ́ ètí ìdájọ́ àbí wọ́n ti dájọ́ pé kó lọ ṣe ìdá ń ṣe ìdá lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọn ìdájọ́ fún ìtàkànrí ni pé agbọ́pọ́lọ́kọ ìdájọ́ ìsọ̀rọ̀ ṣẹ̀ríà ìsọ̀rọ̀ ó sì lọ́ lọ́kọ kí ni ṣẹ̀ríà ó ṣe lérí ẹ̀ bákan náà arábìnrin yìí ibi àti ń wọkọ̀ ẹ̀ lọ́wọ́ làwọn kan bá pariwo jáde pé ẹni tẹ́ ń wá yìí ti kú o kọ́dà arápá rẹ̀ arẹ́sẹ̀ rẹ̀ arórí rẹ̀ adífọ́tò tọ́jọ́ inú omi ló kú sí wọ́n rí ń gbá wọ́n rí láwo báwọn ti sọ bẹ́ẹ̀ sábà ìdílé lọ́bánìà àwọn ìwé lọ́sọ̀rọ̀ wọ́n ní ti bí mùsùlùmí lẹ́ni tó sọ̀rọ̀ yìí sì ń kírun ń gbà wọ́n yọ sàká lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run àgbà ńkọ́ bá wì làbágbà à ń gbà sábà ìdé níyàwó bá lọ lọ́kọ ìyàwó ńlọ́kọ bá ìdé lọ́kọ bá dé padà kí láṣẹ sí lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run tọ́ ẹni tá a rí mọ́ yìí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ lábẹ́ fámìlì ẹ̀ àtàkíyèsí pé ọlọ́lọ́mọge ọmọge yìí ọlọ́kọ lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run
ẹni tó bá bímọ ní ìfọmọ lọ́kọ ẹni tó bímọ tí ọ̀fọmọ lọ́kọ ti kú ta ni ó fi ru ọmọbìnrin yẹn lọ́kọ ṣé ẹ̀gbọ́n bàbá ni àbúrò bàbá ni ẹbí bàbá rẹ̀ ni eléyìí mùsùlùmí ní ó fi lọ́kọ ni ní tí ṣẹ̀ríà gbọ́dọ̀ wádìí ni tá a sọ kí ni ṣẹ̀ríà sọ ní orí ẹ̀ pọ́ìntì ẹlẹ́kẹrin eléyìí jẹ́ mọ́ ti fámìlì ẹni tí a rí mọ́ pọ́ìntì ẹlẹ́kẹrin òun ni bàkọ́ọ̀hù máàlìhì ala milkihi ṣe rí ẹni tó sọnù ó ní dúkìá ó ti níyàwó tó bímọ òun bẹ́ẹ̀ ló ní dúkìá kí ni ṣẹ̀ríà ìsìlámù sọ nípa dúkìá ẹni tó sọnù sóun ló ní ni àbí yóò ti sọnù yẹn dúkìá rẹ̀ ò jẹ́ tiẹ̀ mọ́ lẹ́yìn náà ó sọnù àárí mọ́ kó tó di ká yanjú ọ̀rọ̀ dúkìá àwọn ọ̀kan ní wà lásán ẹnìkan ní ó máa darí ẹ̀ bí ilé tó kọ́ bí mọ́tò tó ní bí ilẹ̀ tó ní bí owó báńkì bí bísínẹ́sì rẹ̀ ta ni ó máa darí dúkìá òun kí ṣẹ̀ríà tó jọ́ọ̀jì ẹjọ́ lórí dúkìá òun ta ni ó máa darí dúkìá yẹn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ẹni tá a rí mọ́ yìí ọlọ́mùbó lówó wá lówó nígbà wá lówó tó lówó dáadáa ìmọ̀ ẹ̀yọ sàká àwa rí mọ́ ṣé rírí mọ́ tá a rí mọ́ òun sàká tí ń yọ yóò yọ ni àbí òní yọ sàká ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́rẹ̀ owó rẹ̀ àwọn owó kan bẹ tó jẹ́ an-nafaqatul wajiba owó tó ṣe pọ́nrán ẹ̀yàn ni mùsùlùmí ò gbọ́dọ̀ mọ̀ náà ẹni tá a rí mọ́ ó ní àwọn nafaqatul wajiba owó tí ń ná tọ́jọ́ ràn yàn ṣé àìrí mọ́ tá a rí mọ́ yẹn owó yẹn yóò máa ná ní àbí kò ní ná mọ́ a máa yọnu owó rẹ̀ ní àbá ní yọ mọ́ kí ni ṣẹ̀ríà sọ lórí ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin òun nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun wá ní al-ahkamu al-muta'alliqa bi irth al-mafqud ẹni tí a rí mọ́ ṣe é mọ̀ pé lábẹ́ ṣẹ̀ríà Islam tí bàbá bá kú ọmọ ó jogún ẹ̀ tọ́mọ bá kú bàbá ó jogún ẹ̀ ọ̀dà ẹni tá a rí mọ́ sáà jogún ẹ̀ ni àbá ní jogún ẹ̀ ọ̀dà a rí mọ́ nígbà tá a rí mọ́ ni bàbá rẹ̀ kú lásìkò tá a rò mọ́ ṣé tòun tà èrí wọn mọ́ yẹn sáà dájọ́ fún pé yóò jogún bàbá rẹ̀ ni àbógun ìyá rẹ̀ ni àbá ní dájọ́ fún ọ̀rọ̀ méjì ń á wà lábẹ́ pé ẹni tá a rí mọ́ bó o láṣogún rẹ̀ bógun bá tọ́ sí nínú ogún àwọn tó kù á fún àbá ní fún tòun tà èrí mọ́ ọ̀dà bàbá rò náà mọ́ property tiẹ̀ náà á pín ní àbá ní pín àyànjú ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà òun wá ní pé ọ̀dà àṣèdájọ́ tán ilé ẹjọ́ pàṣẹ ẹ̀ kí ìyàwó rẹ̀ lọ lọ́kọ ìyàwó lọ lọ́kọ àwọn ọmọ rẹ̀ apíngún fún wọn lẹ́yìn ìgbà tá a píngún tán lọ́ba díjọ́ kan lọ́ba dé ọba láàárín ó dé o nǹkan kan ìyàwó tá a ti ní ọ̀lọ́ lọ́kọ tó ti lọ lọ́kọ bó o láyanjú ẹ̀ àwọn ogún tá a ti pín fún gbogbo àwọn tá a píngún fún bó o láyanjú ogún wọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà nu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje tí n bá wá sọ gbogbo ẹ̀ tán torí bí n bá ń sọ lọ́wọ́ ní ìmọ̀ pé Málíkì wélé yìí Ṣáfi'í wélé yìí Abu Hanifa wélé yìí conclusion ni àfa yìí wí yìí débi pẹ́ni tí ọba mọ́ ní tọ̀rọ̀ nígbà tá a bá máa yọrí ẹ̀ yọ dàrú mọ́ ní ọwọ́ ntí wàá fi ṣe ọ̀rọ̀ gbẹ̀yìn òun wá ní kí n wá ṣe sọ́márì gbogbo tí n bá sọ kí n ṣe sọ́márì ẹ̀ pé bẹ́lẹ̀ yìí bá rí báyìí rìsọ́ọ̀tì ẹ̀ ní tọ́ba rí báyìí rìsọ́ọ̀tì ẹ̀ ní tọ́ba rí báyìí rìsọ́ọ̀tì ẹ̀ ní òun ni ó jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje pẹ̀lú ògo Ọlọ́run kí n bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ kí ni ṣẹ̀ríà ń pè lẹ́ni tá a rí mọ́ tí a bá lọ wò tán anabi Dawud aleyhi salatu wa salam lábẹ́ ṣẹ̀ríà Islam ẹni tá a bá rí mọ́ mafukudu la ń pè é mafkud al-mafkud ẹni tá a rí mọ́ tí a bá lọ wò tán anabi Sulaiman aleyhi salatu wa salam ìjọ kan ẹ̀yẹ wúdiwúdà ọwà kò ségin ọwà ni wà tafaqada at-tayra faqala mali la ara al-hudhuda ó ní ìrìn ẹyẹ mi tí ó lè ti rí wúdiwúdà ibẹ̀ láti mọ̀ pé gbólóhùn al-mafkud ẹni tá a rí mọ́ ní jẹ́bẹ̀ ṣé ẹ rí àwọn àfẹ́sìn wọ́n ṣe definition tó pọ̀ fẹ́ni tá ń pè ní mafkud eléyìí lẹ́ni tó rí báyìí ẹni tó rí báyìí ẹni tó rí báyìí ẹni tó rí báyìí ṣùgbọ́n èyí tí mo mú òun lèyí tèmi rí pé ó súnmọ́ ká sọ pé ní tó sọnù lẹ́ni tí àwọn ìròyìn tí mo fẹ́ kà yìí tó pèsè ìlà àkọ́kọ́ ẹni tá pọ̀ sọnù ẹni tó yẹ pé ní tá a bá wo bí tí ń bọ́rọ̀ rẹ̀ bọ̀ àlàyé ni nísìnyí ní nǹkan bí ọdún kan sígbà tá à ń sọ̀rọ̀ yìí gbogbo wa là ń sọ pé ajigawadi nísìnyí ọ̀sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé ó kú àfọwọ́ láàrin wa abẹ́ni tó lè fọwọ́ sọ̀yà ọ wà pẹ̀lú ìdájọ́ ta mọ̀ọ́mọ̀ tá a fi túká pẹ̀lú rẹ̀ kí ni ń jẹ́ àlàyé
níjọ́ tá a túká pẹ̀lú ẹ̀ tá a rí mẹ́dísìn náà alààyè ní jẹ́ ẹni tá a máa sọ pé ẹni tó sọnù táwọn ṣẹ̀ríà ẹni tó sọnù ẹni tó ṣe pé nígbà tá a túká pẹ̀lú ẹ̀ alààyè la mọ̀ sí àmọ́ nísìnyí tá a sọ pé à ń wà yìí àárí erípa rẹ̀ mọ́ àgbọ̀hùn rẹ̀ àárí fọ́tò rẹ̀ àárí nǹkan kan ọwọ́ á dà gẹ́gẹ́ bí ẹni kó ti kú kó sì kú torí sẹ́rí ètí ìgbà kúkú dì sí i àrímọ́ láàmú wí tọ́ àlùhù fi tọ́lábìhì gbogbo fámìlì rẹ̀ àtẹni tí wọ́n mọ̀ fi tọ́lábìhì yẹjì dùn wọ́n wá ń ṣe ọ̀kan yòókù wàhálà fáwọn fẹ́ rí wọ́n ń ṣe wàhálà wọ̀lẹ̀kàfáyì mustaqarrihi la yẹjì dùn torí tí a mọ ibi tó há sí àṣírí nísìnyí gómìnà ń wá ìmáàmù ń wá ìyàwó ń wá ọmọ ń wá aláàfáà ló ń wá olóṣèlú ń wá ọ̀nà ẹ̀sẹ̀ tó lè sọ pé ibi tó wà ní. faqad inqata alayhim khabaruhu gbogbo ń tá a fi lè mọ bó ti wà àmọ́ rárá wastatarra alayhim atharuhu gbogbo eré pátá sọ fóun rè àrí rárá wa bil jiddi rubbama yasiluna ila al murad tí gbìyànjú bá pọ̀ ó ṣeé ṣe ká padà rí bí gbìyànjú bá pọ̀ ó ṣeé ṣe ká padà rí wa rubbama yata'akharu al-liqa ila yawm at-tanad ó sì rọrùn bákan náà kó ṣe pé àwa rẹ̀ ò ní pàdé mọ́dàlì kìámà. àmọ́ ní ìsìlábẹ̀ ṣẹ̀ríà kì í ṣàlàyé bẹ́ẹ̀ ni kì í ṣe kíni kì í ṣòkú àárín méjì ló ṣe kíni lọ́wọ́ ó ṣeé ṣe ká padà rí ó ṣeé ṣe ká pàdé ní àlùkìyámà pẹ̀lú ẹ̀ lábẹ́ ṣẹ̀ríà ọlọ́run ẹni tó sọnù ní ń jẹ́ báwọn. tọ́ lábẹ́ ṣẹ̀ríà èèyàn tó sọnù mélòó wọ́n pín sínú ṣẹ̀ríà. àwọn àfẹ́ẹ̀sì pín sọ́nà méjì látàyé àwọn sàábé ó fi dayé àwọn tábìyìn ó fi dòní tá a wà yìí méjì làwọn àfẹ́sì pín sí níbi ọ̀rọ̀ ẹni tó sọnù. àwọn kan ní sí sọnù nínú ṣẹ̀ríà ẹyọ kan náà ni ààrí ń jẹ́ ààrí náà ni. nínú àwọn tó sọ bẹ́ẹ̀ Umar ibn al-Khattab Uthman ibn Affan Ali ibn Abi Talib Abdullah ibn Mas'ud Abdullah ibn Abbas Abdullah ibn Umar al-Imam Ata al-Imam Zuhri Umar ibn Abdulaziz àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá sọnù ọ̀sọnù náà ni ibi orí ọ̀sọnù sí ọ̀sọnù náà ni. Imam Maliki àti Ahmad ibn Hanbali àti sàábì Ànábì tá ń pè ní Sa'id ibn Musayyib àtàwọn míì àwọn ní rárá o nínú ẹ̀sìn yìí sísọnù ọ̀tọ̀ọ̀tọ̀ ni níta ń pè ní sísọnù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ẹ rí bí wọ́n ti ń sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ní sísọnù nínú Islam ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn sàábé tó fara mọ́ àwọn náà pọ̀ lọ́kàn ni ẹjẹ́ asáré gbé yẹ̀wò kí n gé díẹ̀ yẹ̀wò ńbẹ̀ ìní sọ gbogbo ọ̀rọ̀ àwọn àfà torí àsìkò lọ́dọ̀ Ahmad ibn Hanbali òun ní sísọnù lọ́dọ̀ tòun méjì ni nítorí ó pè ní méjì ni pé ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló fẹ́ fún méjèèjì nínú ṣẹ̀ríà ó ní sísọnù àkọ́kọ́ sísọnù tó ṣe pé níbà àti rìmọ́hùn ó ṣeé ṣe kó wà lálàáfíà ó sọnù àmọ́ tòun ti bó ti sọnù ó dàbí ẹni pé zọ́ọ̀rù ha àsàlámà àlàáfíà ló sì wà níbi tó wà ó ṣeé ṣe kárí padà lápèjúwe ẹni tó dágbére pé mo ń lọ London mo fẹ́ lọ rajà nígbà tí ó balẹ̀ London ó pè wá pé mo ti dé London o ó tún yẹ ó ní kọ́ wà lọ́jà yẹn rajà lọ́wọ́ o ó tún yẹ ó tún pè ṣé ẹ mọ̀ pé bàbá gbúrò ẹ̀ mọ́ kí láwọn wí àwọn yóò ní àkọ́tẹ́ kò sí London ni àbí kò fẹ́ wálé mẹ́ni ó sì pè mí jẹ́ ẹ̀ẹ́dógún bí ọdún kan ó pè mí làwọn kan bá tó láwọn tó rí nígbò tí ẹ̀yà làwọn gbúrò ẹ̀ mọ́ ṣé ẹ mọ̀ pé lójú àwọn èèyàn mọ̀ wọ́pẹ́ ọ̀ bóyá ó ti tẹ̀ kò sí ọ̀hún yẹn tó lọ́lọ́ sòwò ni irú ẹ̀ lẹ́ni tó lọ lé kéwú tó lòun lọ Saudi lọ kéwú òun lọ rán lọ kéwú ń lọ mọ́sàlì lọ kéwú ìmọ̀ fóònù nígbà yàrá bá gbúrò ẹ̀ ọdún méjì ọdún mẹ́ta ṣé ẹ mọ̀ pàtì mọ́ òwò pé bóyá kò fóònù mẹ́ni bóyá àrí mẹ́ni irú ẹ̀ lẹ́ni tó bá fàájì lọ tọ́kàn lóhun ṣeré lọ tọ́kàn ra tíkẹ́ẹ̀tì tí ń rìn káàkiri ayé làbá gbúrò ẹ̀ mọ́ àwọn eléyìí nísìnyí irú ẹ̀ lẹ́ni tí wọ́n mú lẹ́rú àgbọ̀ fún wọn ti kó lẹ́rú nísìnyí kó ń wà lókàn ń wẹ̀ làbá gbúrò ẹ̀ wọn là báyà wọn ọ̀gá rẹ̀ ojú fóònù mẹ́ni ó lè ṣe bẹ́ẹ̀ náà lọ́tà ní rí mọ́ àmọ́ sísọnù tóun sọnù lójú àwa tó ti sọnù ó dàbí ẹni kálàáfíà ní ọwọ́ àgúrò ẹ̀ mọ́ ni tá a bá ti gúrò ẹ̀ mọ́ ọ̀sọ̀nù náà nù àmọ́ lójú wa bí ẹni kọ́ wà lálàáfíà ni ẹlẹ́ẹ̀kejì ẹni tó sọnù tó súnmọ́ pé bó ti sọnù ó ti parun àní gúrò ẹ̀ mọ́ láéláé lápèjúwe èèyàn kan dìde la ó ti sùn tán nulẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ lọ́ba dìde ìdílé lọ́ba rìn lọ kò ní ń lọ gbá kò ní ń láwo àkànrí mọ́nà ni
ẹlòmíì náà gbé mọ́tò lọ́ba páàkì mọ́tò labadi mọ́tò ẹ̀bí tó páàkì sí láàárọ̀ náà mọ́ ẹlòmíì lọ́sàn gangan ẹlòmíì lóru irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ bí ẹni tó yẹ pé ọba wọn lógún làwọn èèyàn bá ń dé ní ọba dé wọ́n sì láwọn ogun òkú àwọn òrí láàrin òkú ṣe é mọ̀ pé ń tó súnmọ́ ẹni kó ti bá ogun lọ àmọ́ wọn ò rókù ẹ̀ irú ẹ̀ nísìnyí wọ́n sọ pé pléènì kan já nígbà tá a wo líìsì wọ́n lé èèyàn 12 wà ń bẹ̀ wọ́n sì rókù èèyàn 10 wọ́n lẹ́nìkan ó survive ẹnìkejìlá lágbájá àárí ní tó súnmọ́ náà ní pé bí ẹni kó náà ṣe kí ni àkàn rókù ẹ̀ náà ni irú ẹ̀ lẹ́ni tó jáde lé lóru ẹ̀yọ́ jáde lọ́sàn-án tá àmọ́ ibi tó lọ kọ́kàn lọ àwọn tá àkàmọ́ ibi tó lọ bí irú ẹni tí ọkọ̀ ojú omi tẹ̀rì tí aláwọn kan tí aláwọn kan táwọn pé àárí náà láwọn wí ọ̀sọ̀ náà láwọn wí àmọ́ ń tọ́ sọnù ń tó súnmọ́ jù ní pé alhalak bó ti sọnù yóò ṣe kí ni ó ti lọ ètò súnmọ́ nù sẹ́ẹ̀rí ìdájọ́ ìkíní ọ̀tọ̀ nù sẹ̀ríà ìdájọ́ èkejì ọ̀tọ̀ nínú sẹ̀ríà lọ́dọ̀ Málíkì ní méjì kóhun pé tòun sí ọ̀nà 5 tòun tí ó sì gbàdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́kọ̀ọ́kọ́ ẹni tá a rí máa ń lu mùsùlùmí gbogbo wa ń lẹ̀ yí mùsùlùmí ni wá a kàn jìnnà la kàn rí mọ́ kò sógun kò sí kan kò sọ́tẹ̀ a sì wà láàbá rí mọ́ òdìmẹ́ni ìdájọ́ ti ọ̀tọ̀ ni. ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó sọnù nílùú tọ́jẹ́ lu ọ̀tá sí wa ọlọ́run níjà rọ̀tá aráàlú kejì ọ̀tá wa ni wọ́n lọ́ba lóhùn lọ́ọ́ rajà lọ́hùn lábá wa làbá gbúrú ẹ̀ mọ́ ibi tó parẹ́ sí ìlú ọ̀tá ni a gbọ́ pé wọ́n pa àròkù rẹ̀ ìròyìn ògbé nǹkan kan ṣe àkànrí mọ́ náà ni àmọ́ ìlú ọ̀tá là àti rí mọ́ òdì méjì. ẹlẹ́ẹ̀kẹta ẹni tó ṣe pé mùsùlùmí ń bára wọn jà irú ìgbà tí Iraki àti Kuwait kọjú síra wọn mùsùlùmí làwọn méjì wọn bára wọn jà làbáwẹ́ nìkan ti làbárí mọ́ àṣìrókù ẹ̀ wọn ò sì ní wọn pa làbárí mọ́ àmógun láàrin mùsùlùmí sí mùsùlùmí ni wọ́n ń jà láàdẹ́rí mọ́ òdì mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí ó parẹ́ síbi ogun láàrin kèfèrí pẹ̀lú mùsùlùmí lòun lọ́ba ń bá kèfèrí jagun lọ́ba tẹ̀lé wa lọ ààrí nínú òkú ààrí nínú alààyè lábá wa làbárí ìdájọ́ tiẹ̀ náà lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run ọ̀tọ̀ ni lọ́dọ̀ Imam Málíkì mẹ́rin tí Málíkì pín sínú ni Sa'id ibn al-Musayyib òun pín sí méjì òun ní ẹni tá a rí mọ́ lójú ogun àtẹni tá a rí mọ́ nígbà tí ò sógun sẹ́ẹ̀rí bí wọ́n ti pín yẹn lọ́tọ̀ọ̀tọ̀ òun ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ fatuwa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń ṣe ní orí wọn àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run èyí tí a fi rìn jù nínú fatiwa mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà ń mo kà ti Ahmad ibn Hanbal mo dẹ̀ ka ti Imam Málíkì mo dẹ̀ ka ti Sa'id ibn al-Musayyib àmì yìí tá a fi rìn jù òun ni ti Imam Ahmad ibn Hanbal torí pé tiẹ̀ yẹn ó clear ó dẹ̀ kó gbogbo tí àwọn yòókù náà sọ ó kó sí inú ẹni tí àrímọ́lógún mùsùlùmí ìparun ló súnmọ́ ẹni tí àrímọ́lógún kèfèrí ìparun ló súnmọ́ ẹni tí àrímọ́ ńgbà tá ń jà ìparun ló súnmọ́ ẹni tí àrímọ́ tí ò sí wàhálà àlàáfíà ló súnmọ́ ló fi jásí pé méjì náà ni nínú kí ó jẹ́ pé àrímọ́ lọ́nà àlàáfíà àbí kó jẹ́ pé àrímọ́ lọ́nà tó súnmọ́ kí ó ti parun ló fi jásí pé tiẹ̀ lálójú. mo parí eléyìí òun mo ti júwe ẹni tí àrímọ́ ní Islam mo dẹ̀ sọ yìí ọ̀nà tó ṣe kíni tó pín sí mo dẹ̀ sọ yìí tá a fi ṣe ìrìn àjò ọ̀rọ̀ tí a fẹ́ sọ òun ni ti Ahmad ibn Hanbal rahimahullahu rahmatan wasa. Naam. Mo fẹ́ bọ́ sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. Mata yahkumul qadi bi mawtil mafqud. Ẹni tá a rí mọ́ yẹn, adájọ́ ṣẹ̀ríà Islam tí ń dájọ́ lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run lábẹ́ sunnah Nabi. Ìgbà wo ni ó dájọ́ pé lágbájá o òkú ni? Ẹ má wá mọ́ àti sọ́lókù. Ṣé ẹ rí kú ní Islam? Ikú méjì ló wà ní Islam. Wọ́n ń pe kú kan ní al-mawtul hakiki. Kéèyàn ó kú wọ́n pa ní nǹkan kan ní ọ́sà kú àṣírí kókú. Ẹlẹ́ẹ̀kejì al-mawtul hukmi. Hukmi adájọ́ kókú ni ó kú kò kú àmà àti fún ní judgment pé lèyí ṣe kí ni ó ti dòkú nígbà tá a rí máa rẹ̀ sọ pé tọ̀ nígbà tíjọ́ yìí ti pé ó ti dòkú náà nìyẹn. Ìgbà wo ládájọ́ dájọ́ lérí ẹni tá a bá rí mọ́ pé lágbájá o ó ti dòkú? Àkọ́kọ́ wo ọ̀nà tọ́gbà sọnù. Ẹgẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ọ̀nà tọ́gbà sọnù yẹn ni ó fún wa nígbà tá a dájọ́ pé lágbájá ti di òkú. Náà nínú ṣẹ̀ríà Islam al-aslu baqa'u ma kana ala ma kana. Ìtí Islam mọ̀ ní pé ìta bá sọ pé bó ti wà rèé
bí ó ti máa wà náà nu táàfìrí tí ó yí padà. Ajigawat ìta mọ̀ nípa wọn ni pé alààyè ni wọ́n. Àìrídìí kan fi múlẹ̀ di bá ń ti ń sọ̀rọ̀ yìí pé ó dòkú. Alààyè náà ni ó sì máa jẹ́ lábẹ́ ṣẹ̀ríà Islam. Al-aslu baqa'u ma kana ala ma kana. Ìgbà wo láwa sọ pé ẹ dákun tá a bá wá sọ̀rọ̀ yẹn ta ní Ajigawat lábẹ́ ṣẹ̀ríà Islam alààyè la mọ̀ sí. Kọ̀dẹ̀ sí di kan pàtàkì tọ́sọ́ di òkú. Ṣé mo pé tìbẹ̀ ni pé kí ni ń jẹ́ ìsìn náà? Alààyè ni. Tàbá wá láyé alààyè ni. Lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run. Ìdájọ́ ń bẹ fáláyè. Bí ká sọ pé fún ìyàwó rẹ ló ń jẹ. Bí ká sọ pé ọ̀ràn mọ̀ yìí ń sùkú ni. Bí ká sọ pé pírọ́pátì rẹ mọ̀jẹ̀ ó ṣòfò. Ọ̀dà ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Tá a bá pe Gàwátì láláyè. Ṣé bí Ramadan la gbà ń jẹ oníhun? Sáárì kó ṣe tí máa ṣe. Tó ṣe káláláyè bá ní ọyọ́ ṣe kí ni? Islam sì ń rí pé kí ni? Alààyè ni. Tá a bá wá ní a máa wò bẹ́ẹ̀ lọ páláyè ni. Gbogbo dúkìá rẹ̀ ó padà jọba tí ò ní rẹ̀ níyà sí. Ọmọ padà ráre, ìyàwó ráre. Gbogbo ètò tí ń ṣe ó ṣe kí ni? Yọ wọlé. Bó ní kọ́mpìnì yọ dàrú, á sì mọ̀ pé alààyè ni, alààyè ni. Ìdájọ́ alààyè ò sí lò fún. Ẹlẹ́ẹ̀kejì, a lè pé lókù. Tá a bá lókù ní nísìn, ó ní sàárì ẹ̀dà. Kí ló pa? Ta ló pa? Ọmọ sọ pé tá ń pa bàbá mi, tá ń pa. Àárín tó pa tá a fi sọ pé òkú ni. Àárín méjì lọ́wọ́ sí. Tó bá rí bẹ́ẹ̀, a gbọ́dọ̀ wá solúsàn sáàrin yẹn. Tí dúkìá òfin ní parun, tíyàwó òfin ní ráre, tọmọ òfin ní ráre, tá a fi rí ọ̀rọ̀ rẹ̀ fi tì síbi kan tá a ní àlàáfíà tá a mọ̀ sí nǹkan mi lọ lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run. Tá a bá pè láláyè, kò sí sí alààyè. Bá a pè lókù, a àrídájú òkú fún. Torí tá a bá pè yàn lókù nísìn, a kì í kúrò aláwọ̀ fún. Bá a pè lókù, a sìn. Bá a pè lókù, a wẹ̀. Bá a pè lókù, a pẹ̀gùn rẹ̀. Bá a pè lókù, ìyàwó rẹ̀ ọlọ́lọ́kọ. Bá a pè lókù, ọmọ rẹ̀ yọ̀dọ̀mọ òrukàn. Sókè wá kú sí kí ogun ọ̀tẹ̀lẹ̀ ni. Àárín méjì lọ̀rọ̀ wọn há sí. Ọ̀dọ̀ràn èèyàn kí ṣẹ̀ríà Islam kọ́ wá solúsàn sí àárín yẹn. Abu Hanifa ní lọ́dọ̀ tóun. Innal mafkuda hayyun fi haqqi nafsihi mayyitun fi haqqi ghayrihi. Ọlẹ́ni tá a bá ti rí mọ́ lọ́dọ̀ tóun. Gbogbo ntọ́ bá jẹ́ ẹ̀tọ́ tẹnìyẹn yóò máa já láàyè lérí ẹ̀tọ́ tiẹ̀. Ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ yóò máa jókòó síbẹ̀. Ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ yóò máa jókòó síbẹ̀. Ọ̀rọ̀ yẹn lágbára. Ó yìí sọ̀rọ̀ gbọ́yé. Nínú ẹ̀tọ́ tiẹ̀ yóò máa já láàyè. Nínú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ òkú ni. Ọ̀dà Ajigawati ní 1 million. Ẹ̀tọ́ tiẹ̀ ni. Ẹnìkan ò lè tàǹpà owó yẹn. Torí ẹnìkan yìí tàǹpà owó alààyè. Ẹnìkan lè pé okòwò rẹ̀ wá kọ́ dáhùn. Nínú ẹ̀tọ́ tó jẹ́ tiẹ̀ wọn alààyè yóò máa jẹ́tọ̀ rẹ̀ lọ. Àmọ́ nísìnyí nínú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ òkú ni. Ó dá Ọlọ́run ní kí bàbá rẹ̀ kó kú. Òun sì wà bá àti rí mẹ́yìí. Nínú ẹ̀tọ́ tiẹ̀ alààyè ni àgbọ̀dọ̀ tàǹpà ẹ̀tọ́ rẹ̀. Òun ni ó máa náwó ẹ̀ bó ti fẹ́ tòun dà ìsílé rẹ̀. Á fi owó lẹ̀ síbẹ̀ náà ni. Àmọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ òun lógún tó fẹ́ pínlẹ̀ bàbá rẹ̀. Á sọ pé ẹni tá a rí ogún kí la fẹ́ pín kun ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ la fẹ́ fún ẹgbàgbé eléyìí ń tọ́ láàrí ẹ̀tọ́ tiẹ̀ tí òru mójútó gan ọ wà nílẹ̀ ẹ má pín kókó mọ́. Lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa nù. Ṣé lọ́dọ̀ Abu Hanifa yẹn ọ wá ní kó tó wá lè di pé àgbà kó kú. Abu Hanifa ní kó tó di pé àgbà kó kú á wà á fún nídàájọ́ òkú á wà á ṣe sùúrù. A máa ka ọdún tó bá di tá a bá sọ pé ìjọ wo ni wọ́n bí tí wọ́n ní wọ́n bí ní 1950 lápèjúwe láti 1950 wọ́n á wà á bẹ̀rẹ̀ sí kà á yóò wá 120 years níjọ́ wọ́n ti bí ìjọ tó bá di 120 years ìjọ òun láàtò dájọ́ fún kó ṣe kí ni kó kú. Lọ́dọ̀ ta mo pé Abu Hanifa àwọn tó tẹ̀lé Abu Hanifa ni a ibi tí ìmáàmù sọ ń kọ̀ sọ́rọ̀ ń bẹ̀. Àwọn kan ní rárá 120 ó ṣe kò yí sí báwọn ẹ̀ka ń jọ wọ́n bá ti bí ìjọ tó bá pọ́ lúrẹ́dì. Àwọn kan náà bọ́ nípa ní rárá níjọ bá pé 20. Àwọn kan níjọ bá pé 80. Àwọn kan níjọ bá pé 60. Àwọn kan wá ní rárá ìjọ tó bá pé 70 ni. Ǹjẹ́ láàrin ọ̀rọ̀ táwọn Abu Hanifa sọ yìí gbogbo wọn náà Hanifa ni wọ́n Abu Hanifa ni wọ́n. Èwo lọ́lọ́láfíà jù ẹni ó pe tiẹ̀ ní 70 lọ́lọ́láfíà jù. Kí ló jẹ́ lọ́lọ́láfíà
ní pé ààrẹ rí fún tiẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní a'maru ummati ma bayna 60 ila 70 àbí wa 70 ó ní gbogbo ẹni tó bá jẹ́ àlùmọ̀ tèmi ọjọ́ tí ó lò láyé láàrin 60 to 70 ni automatically á gbé níjọ wọn ti bí á wà kàtí tí ó fi di 70 níjọ́ tó bá pé 70 years yẹn láàdájọ́ kó ṣe kí ni ó ti kú ó wà láyé o kò wà láyé o á nìtọ̀ níjọ́ wọn ti bí di ó ti pé 70 years níjọ́ tá a bá dájọ́ kókùn ìtumọ̀ ẹ̀ ní pé ìyàwó rẹ̀ ó ṣoko ìtumọ̀ ẹ̀ ní pé ọmọ rẹ̀ dòru kan ìtumọ̀ ẹ̀ ní pé ogún rẹ̀ á pín ìtumọ̀ ká dájọ́ kú fún un o kì í ṣe pá kan wí lásán láti kí ni á túká o èyí tí mo sọ ohun ti Abu Hanifa nù. mo wá fẹ́ bọ́ sí ti Málìkì ó pín tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni bó ti pín ikú lẹ́ẹ̀kan tọ́lẹ́ni tó kú sí ebi tí wọ́n ti tó kú sọ́dọ̀ ọ̀tá ẹni ó kú sọ́dọ̀ ìlú Islam ẹni tó kú sójú ogun láàrin mùsùlùmí sí mùsùlùmí ẹni tó kú sójú ogun láàrin mùsùlùmí pẹ̀lú kèfèrí bẹ́ẹ̀ ló pín lọ́tọ̀ọ̀tọ̀. Málìkì ni ẹni tó kú sójú ìlú kèfèrí tí a bá rẹ̀ rí kó kú ẹni tá a rí mọ́ lu kèfèrí tá a bá rẹ̀ rí kó kú á pín rẹ̀ àmọ́ tá a bá rẹ̀ rí á bẹ̀rẹ̀ sí kàníjọ wọn ti bí yóò fi dọ́mọ 70 years pẹ̀tọ̀ ìlú kèfèrí lọ́lọ́lá àti rí mọ́ ọ̀dà ọdún wo wọ́n bí 1940 ọdún mélòó láàrin mọ́ ọdún ọdún bá ọyẹ nǹkan ọdún bá ṣe tó bá di 70 years á dájọ́ kó ṣe kí ni ó ti kú ẹni tó bá kú sí Islam tá a rí mọ́ Islam Málìkì ni á farabalẹ̀ á máa wá tí a bá wá rí á wà á fún un náà ní muddatu ta'mir lọ́dọ̀ Málìkì ìgbà tí èèyàn gbọ́dọ̀ gbé láyé 70 ni ìlú Islam náà láti rí mọ́ tá a bá wá rí mọ́ Islam báwọn á sọ wọn náà yóò di 70 years kó tó di pé ní àpégun rẹ̀ ẹni tó bá wá kú ẹni tá a bá rí mọ́ láàrin ogun mùsùlùmí sí mùsùlùmí láti rí mọ́ irú eléyìí òun ó ní á farabalẹ̀ fún un pé wọ́n ń jagun lọ́wọ́ láàfin rí mọ́ mùsùlùmí sí mùsùlùmí ní jagun ẹ máa sọ lẹ́yìn ọdún kan sígbà òun ẹ̀píngun rẹ̀ ó ti dòkú bẹ́ẹ̀ lẹni tó bá kú láàrin ogun kèfèrí sí mùsùlùmí náà ọdún kan náà láti wá òun náà lẹ́yìn ọdún kan á dájọ́ kú fóun náà á máa síjọ́ wọn bá ti bí ìjọ tó pé 70 years ká lọ́ bá kú sí ìlú Islam àrímọ́ nílùú Islam àbá àrímọ́ nílùú kèfèrí àmọ́ wọ́n ń jagun láàrin mùsùlùmí sí mùsùlùmí àbí wọ́n ń jagun láàrin mùsùlùmí sí kèfèrí láàfin rí mọ́ ìgbàwó láàfòdà ọdún kan lẹ́yìn ọdún kan kí ládájọ́ fún ẹjọ́ kó ti kú èyí ń lọ́dọ̀ àfáà wa Imam Málìkì. Imam Ṣáfi'í òun sọ pé lọ́dọ̀ tòun bẹ́ẹ̀ bá ti rí mọ́ ẹ máa wà náà ni tí ó fi dá yín lójú kó kú tí ó bá wá dá yín lójú pé ó kú ẹ máa wá wò pé tọ̀ àwọn àwo ní éjìméjì ẹ̀ lágbájá éjìméjì ẹ̀ ni ẹ wàá ka àwọn éjìméjì ẹ̀ àsìkò táwọn éjìméjì rẹ̀ bá ń kú yẹn àsìkò òun lẹ́fún náà ní ọjọ́ kú pé lágbájá méjì wọ́n jọ lọ skul ní ó pé 70 kó tó kú làkàṣègbè 71 lòún kú dóòlà 75 years lòún kú wọ́n dàbí ẹni pé bóun náà bá wà láyé ọyọ kó ṣe kíni ọyọ ti kú. fatiwa ti ta eléyìí o Imam Ṣáfi'í wọ́n wá bí Ṣáfi'í léèrè pé eléyìí náà ń dàrú ẹlòmíì àkún kéke ẹlòmíì náà ń kú láyé ẹlòmíì ń kú lágbà ewu láti bẹ̀ Ṣáfi'í ní tọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ máa wá kí ẹsẹ̀ ń sàn. Ṣáfi'í ní tọ́ba rí bẹ́ẹ̀ ẹ máa wá kí ẹ máa wá sí njọ wọn bá ti bí kó fi kọ́ ọmọ 80 àbọ̀mọ 90 àbọ̀mọ 100 àbọ̀mọ 120 èyí tí wọ́n wá mújú mbẹ̀ ní ọmọ 80 ní mọ́jàbí Ṣáfi'í mújú mo wá fẹ́ bọ́ sí ti Abu Hanifa ti Ahmad ibn Hanbal òun ní èmi fara mọ́ jù kí ló jẹ́ ń fara mọ́ ni pé gbogbo yìí táwọn àfáà yòókù sọ yìí ìgbìyànjú ni wọ́n ṣe kọ́lọ́mbà àsanwó lẹ́sàn-án rẹ̀ wọn ò rí ẹ̀rí ṣe kínní wọn ò rí dìmú àfi Abu Hanifa nìkan tó mú ẹ̀rí wípé ọjọ́ eré mùsùlùmí láàrin 60 to 70 àmọ́ Ahmad ibn Hanbal àtàwọn anábìlẹ̀ ẹgbẹ́ rẹ̀ wọ́n mẹ́rin wá Ahmad ibn Hanbal ní ẹni tí a bá rí mọ́ sẹ́wọ̀n pé rírí mọ́ tọ̀dọ̀ tiẹ̀ mélòó ló pín sí ọ̀nà méjì ọlẹ́ni tá a rí mọ́ tó súnmọ́ pé ó dàbí ẹni kọ́ wà ní abẹ́ni tá a rí mọ́ tó súnmọ́ pé dàbí ẹni kó ti parun Ahmad ibn Hanbal ní ẹni tí a bá rí mọ́ tó dàbí ẹni pé àlàáfíà ló wà bí ẹni ó tíráfù tó lọ rajà bí ẹni ó dágbére kó ń lọ kéwú bí ẹni wọ́n mú lẹ́rú bí ẹni tí ń lọ ṣe bísínẹ́sì bí ẹni tó bá fàájì lọ àwa rí mọ́
Ahmad ibn Hanbali ní ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ̀. Ẹ máa ka ọdún níjọ́ wọn ti bí ìgbà tí èdè 90 years. Tó bá ti di 90 years ìgbà wọn lẹ́tọ̀ọ́ dájọ́ kó ṣe kí ni ó kú. Ǹjẹ́ kí ló dé? Ó ní tóun sọ yìí al-Imam Ali ó ṣe fatiwa lórí ẹ̀. Ibn Shibruma ó sọ̀rọ̀ lórí ẹ̀. Ibn Abi Layla ó sọ̀rọ̀ lórí ẹ̀. Al-Imam Tawri ó sọ̀rọ̀ lórí ẹ̀ pé kó di ọmọ 90 years láti jọ wọn bá ti bí. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. Ahmad ibn Hanbali ní ọ̀rọ̀ tó ń wá sọ yìí bí àní ti sọ lórí ẹ̀ tó, tí àwọn àfáà sọ lórí ẹ̀ tó, tí ẹni tó bá fẹ́ jọ́ọ̀jì ẹjọ́ Islam tó bá rí pé ní láti lè gbé kó pé ọmọ 90 years pẹ̀lú yọ́dá ti bí òun ọ̀rọ̀ ọ̀run kó jẹ́ bẹ́ẹ̀ ẹni tó fẹ́ dájọ́ yẹn láǹfààní kó sì gbìyànjú kó sọ nǹkan míì lẹ́yìn tòun torí gbìyànjú lòun náà ṣe kíni lòun náà ṣe. Ọwọ́ ní ẹlẹ́ẹ̀kejì lẹni tí àrímọ́ rírímọ́ tá àrímọ́ òun tó dàbí ẹni pé kò ní padà dé ó dàbí ẹni kó ti parun bí ẹni tó kàn jáde lọ́sàn gangan àbọ̀ jáde lálẹ́ àbí pílẹ̀nì jálà gbúrú ẹ̀ wọn ò lókun wọn ò sí ní òkú àbí mọ́tò tẹ́lẹ̀ sómi àbásídẹ́ǹtì ṣẹlẹ̀ àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ onírú ẹni tó bá rí bẹ́ẹ̀ yẹn onídàájọ́ lọ́dọ̀ tòun ni pé ìjọ́ta àti ìdìmọ̀ òun á bẹ̀rẹ̀ sí kà tá a bá bẹ̀rẹ̀ sí kà yóò wá pọ́dún mẹ́rin tó bá pọ́dún mẹ́rin òun á wá di kílẹ̀ àkóso kínní kókú ìjọba yìí láàrin mọ́ ẹ̀kọ́ déètì òun lẹ̀ ẹ̀ máa wá ka déètì òun níjọ́ déètì ní bá pọ́dún mẹ́rin á dájọ́ kókú kí n mo fi ní mọ̀fara mọ́fàtíwá yìí ọwọ́ mẹ́rin wá ẹni tó mú wá yìí sàábé mẹ́fà lọ́gbà àdìsí náà wá lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ahmad ibn Hanbal ní arábìnrin kan lọ lè bá Umar radiyallahu ta'ala anhu. Ó wá ní Umar mi ò rí ọkọ mi mọ́. Umar ní intoliki fatarabbasi 4 sinin. Máa lọ retí kọ́kọ́ rẹ̀ ó dé lọ́dún mẹ́rin. Obìnrin yìí wá lọ ọ wá lọ ka ọdún mẹ́rin wá pé ọ wá padà wá dọ̀ Umar. Ó ní Umar mi ò rí ọkọ mi ọdún mẹ́rin ti pé. Umar ní intoliki fa àtẹ́dì máa lọ lè ṣe ìdá 4 ashhurin wa 10 lọ lè ṣe ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ṣe mọ̀ pé ìdá ẹni ọba kú láti kíni láti fún. Arábìnrin yìí wá lọ ọ lè ṣe ìdá lọ́ba tún ní ya Umar mo ti parí ìdá mi kí lọ́kàn. Umar wá béèrè pé ọkùnrin tí a rí mọ́ yìí ta ni èèyàn rẹ̀ tọ́jẹ́ wàlíyù rẹ̀ alámòjútó rẹ̀ tó lè sọ̀rọ̀ ń pa rẹ̀ wọ́n bá lọ pe ẹnìkan wá wọ́n lòun ni wàlíyù rẹ̀. Umar ní sẹ́wọ̀n wàlíyù rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. Umar ní kọ obìnrin yìí lẹ̀ ló kọ ẹni tá a rí mọ́ lọkùnrin yẹn bá nítọ̀ ló kọ lágbájá tá a rí mọ́ tí mo jẹ́ wàlíyù rẹ̀ mo yọ̀ǹda rẹ̀ yìí fẹ́ ọmọ wọ́n bá kọ obìnrin yẹn. Nígbà wọn kọ obìnrin yẹn mọ́ Umar wá sọ fún pé tọ̀ ìntọ́líkì fatazawwaji manshit máa lọ ọkọ tó bá wù ọ ni ọlọ́fẹ́ lọkùnrin yìí bá lọ ní lóbìnrin yìí bá lọ ní ọkọ ńlọkọ tán báyìí dé kọ̀pẹ́ rẹ̀ ọkọ tí wọn ò rí má bá wọlé dé. Nígbà tó dé Umaru bá ní ya rajul ayna kunt níbo lọ wà látijọ́ yìí ọkùnrin yẹn ní ya amiral mu'minin aláṣẹ mùmíní istahawatini shayatin àwọn àlìjẹ̀nú jí mi gbé ní àwọn àlìjẹ̀nú jí mi gbé lọ fa wallahi ma adri fi ayi abdullahi kunt mo fọlọ́ ń búra ibo mọ̀ wà gán lérí ilẹ̀ ìmọ̀bẹ̀. Ó ní tí mo kàn rí ni pé kuntu inda qawmin yastabidunani mo kàn bára mi lọ́dọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń lò mí lẹ́rú wọ́n ń lò mí ó ní wọ́n wá ń lò mí títí hatta gitazahum minhum qawmun muslimun ó ní láàrin wọn náà làwọn kan jẹ́ mùsùlùmí láàrin wọn àwọn yẹn wá dìde wọ́n wá bá àwọn tí wọ́n ń lò mí lẹ́rú wọ́n wá bá wọn jà wọ́n jà wọ́n lógun ó ní wọn jà wọ́n lógun tán ó nínú ẹni tí wọ́n wá gbà lọ́wọ́ wọn tí wọ́n ń gbà wọ́n jà wọ́n lógun tí wọ́n wí ni wọn nínú àwọn tí wọ́n jágbà lọ́wọ́ àwọn kèfèrí iná lòun wà wọ́n kó òun mẹ́rú ó nígbà wọn wá kó òun tán wọ́n wá sọ fún un pé anta rajulun minal ins èèyàn ni wọ́ kí lọ wọ́ láàrin ibẹ̀ èèyàn ni wọ́ wa awùláhi minal jinn àwọn tá a gbà ọ́ lọ́wọ́ wọn yìí àlìjẹ̀nú ni àwọn eléyìí famala ka famala hum kí ló sòwò àti wọn papọ̀ ó ní fa akhbartuhum khabari
mo bá sọ̀rọ̀ ara mi fún wọn pé tọ́ mo kàn bára mi ń bẹ̀ náà ní o bí wọ́n ti ń ṣe mí ti ń ṣe mí ti ń ṣe mí rè o faqalu bi ayyi ardillahi tuhibbu an tusbiha wọ́n bá bí wọn pé wo gbogbo ilé ọlọ́run tó wà yìí ibo ló ti fẹ́ bára rẹ gan ibo ló wọ̀ kó ti bára rẹ faqultu lahum al-Madina ó lọ máa sọ fún wọn pé Madina nábì lòun fẹ́ bára wọn ó ní òun ètí ìsọ bẹ́ẹ̀ tán báyìí dé òun lajú báyìí òun bára àwọn Madina ni ó lọ wọn wò pé Madina lòun dé yìí láti jọ yìí Madina ló dẹ nígbà tó ọjọ́ fún ọ̀tán ó mọ̀ọ́dún ní ẹ̀ lọ́ọ́ pé ìyàwó rẹ̀ wá wọ́n bá pé ìyàwó dé ó mọ̀ọ́dún bá ní tọ̀ ìyàwó rẹ̀ rèé ìyàwó lọ́wọ́ fẹ́ padà ní àbọ̀gbà sàdáàkì ìyàwó sì ti ní ọkọ mi wọ́n wá ní tọ̀ ìyàwó rẹ̀ lọ́ fẹ́ gbà padà ní àbọ̀ fẹ́ gba sàdáàkì àwọn ní ó ní nísìn kí n tó dé ìyàwó mi ló ti lóyún yìí nísìn kò wù mí kí n gbà mọ́ toyún ó tiẹ̀ ti lọ́kọ mi kò wù mí mọ́ kọ́ bá ń kó sàdáàkì mi sàdáàkì tó san ọba ṣe kí ni ọba dá padà fún un ni mo fi sọ pé eléyìí lẹ́rìí bọ̀tì àwọn àfẹ́sìn wọ́n ṣiṣẹ́ lórí àdìsí yìí wọ́n ní lódodo làdìsí yìí níbẹ̀ kò ní jiyàn nínú ṣùgbọ́n jọ́nà lọ́hùn-ún gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ lérí ilẹ̀ gbogbo ń tọrọrùn fún wa yìí ọ̀rọ̀rùn fún wa èmi ni mò ń sọ̀rọ̀ yìí kìí ṣe kóhùn mi lọ́ka gbogbo yín kí ni ẹ́ńjìnì yìí lẹ́ ń gbọ́ níṣẹ́ bá ti jòkólẹ̀ yìí ọ̀rọ̀rùn kápá Amẹ́ríkà kápẹ́ Rọ́ṣíà tí a bá ń wáyàn tó bá wà lérí ilẹ̀ yìí téèyàn bá rí ọ̀nà tí ó gbà wá ọ̀rọ̀rùn kí wọ́n mọ ibi tó ṣe kí ni bí àwọn àfáà wa ti sákàkí tó Sheikh Islam Bọ́láńdé bó sákàkí tó àtàwọn tí ń sákàkí wọ́n ń padà ń ṣe kí ni wọ́n ń rí wọ́n bí wọ́n ń ṣe kí ni mo wà ní láìbírì ní 1997 mo wà ní láìbírì ní King Saudi University mo ń ka pépà 1997 mo ka ọ̀rọ̀ kan sẹ́ríkùlà ọ̀sọ̀ tó gbọ́dọ̀ yẹn jáde ó ní dèdè ìyàgò mẹ́wàá lálẹ́ àná delandi ó fóònù àwọn kan ní Somalia gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ lórí fóònù àwọn òyìnbó wá gbé lórí ìròyìn yẹn lórí ìròyìn tòyìnbó sẹ́ríkùlà ọ̀sọ̀ tó wá gbé sí lárúbáwá gbogbo ọ̀rọ̀ yẹn bí wọ́n ti sọ yẹn wọ́n wá gbé lórí pépà ìròyìn bẹ́ẹ̀ wọ́n sì ń wá biladi kìngbà náà wọ́n wá ń sọ pé wà ní Afghanistan pé fóònù tó wà yẹn atẹ́gùn Afghanistan ni atẹ́gùn tó wá kọ̀nẹ́tì ní Somalia wọ́n sọ bí tó kọ̀nẹ́tì ní Somalia ṣe é rí pé àwọn nǹkan tá a fi ń wá yẹn ó ṣe kí ni ó ti pọ̀ kọ̀ dàbí ayé àwọn Umaru tó ṣe pé wọ́n ó jòkó kalẹ̀ wọ́n mọ̀ létí pé yóò ṣe kí ni yóò dé Umaru ń jọ náà ó dá ẹjọ́ yẹn pẹ̀lú àwọn nǹkan àwáyàn tó wà láyé Umaru mọ̀ pé nígbà yẹn o kò sí travel téèyàn lè travel lọ títí ọdún mẹ́rin á rí àbọ̀ rẹ̀ lójú ó bu àmọ́ lónìí àwọn àfáà ní kò sírú èèyàn tá a lè wá tọ́ba jásí kọ́ bá rí irú rìn tí à ń sọ yìí tọkàn jáde tá a fọkàn sí pé bó ti lọ yìí ṣe sí ní kó ṣe kí ni kọ́ darí wọ́n wá là ní lo ọdún mẹ́rin mọ́ ọdún kan ló kù tá a lò tá a bá bẹ̀rẹ̀ sí kanjú ó ti jáde lọ níjọ́ tọ́ba kọ́dún mẹ́rin ilé ẹjọ́ ṣẹ̀ríà ó dájọ́ kó ṣe kí ni àmọ́ kálẹ̀ ni tó ṣe pé ní ó ṣeé ṣe kó dé ni à ń retí pé yóò dé àní kàtí èdè ọmọ 90 irú òun yẹn láàka ọdún mẹ́rin fún amẹ́ńtà rò pé bó ti lọ yóò ṣe kọ́mọ̀dé mọ́ ọdún mélòó láàkà fóun amẹ́ńtà rò pé yóò dé ọdún mélòó láàkà fóun lẹ́yìn ọdún mẹ́rin yẹn adájọ́ kó kú lẹ́yìn ọdún kan adájọ́ kó kú èyí òun ni fatiwa tí àwọn àáfàá wà lórí ẹ̀ lásìkò tí a wà yìí fatiwa tí wọ́n mọ̀rù yẹn wọn àfi bẹ́ẹ̀ lò náà ẹni tí a wà sọ páàrí mọ́ ìgbà wo la bẹ̀rẹ̀ sí kà á àti sọ́ǹsì pé tí a bá wá táàrí tó súnmọ́ pé bó ti lọ àlàáfíà ni yóò dé ọdún mẹ́rin láka á wá àárí ó súnmọ́ pé bó ti lọ ó dàbí ẹni kó ti parun kò lè wá mọ́ ọdún kan láka ìgbà wo la bẹ̀rẹ̀ sí ka ọdún kan yẹn ọ̀rọ̀ mẹ́ta ló wà lórí ẹ̀ sígbà tí ìjọ tí a rí mọ́ láàmú kà ní odi méní ìjọ tí wọ́n pariwo jáde láàkà ní odi méjì ìjọ tí ilé ẹjọ́ sọ pé lágbájá o ẹ máa lọ wá o odi mẹ́ta èwo la lò nínú mẹ́tẹ̀ẹ̀ta
àwọn àfáà ṣe wàhálà lórí ẹ̀ gan. Málìkì sọ tiẹ̀, Ṣáfi'í sọ tiẹ̀, Abu Hanifa sọ tiẹ̀. Àmọ́ èyí tí ó lálàáfíà jù wọ́n ní tá a bá ní ká sọ péjọ́ tá a rí mọ́ ó ṣeé ṣe kíyàn máa wáyé lérí ẹ̀. Ìjọ tí ilé ẹjọ́ bá sọ pé ẹ máa wá lágbájá lápèjúwe wọ́n ti ń kọ́kọ́ fẹnu kunlẹ̀ pé àárí Alhaji Abdulrasaq mọ́. Ìjọ tí ròyìn gbé jáde tí gọ́fúnà sànọ́símẹ́ǹtì tí ròyìn gbé jáde tí kálukú wa ń kà káàkiri ìjọ yẹn lábẹ́ sọ pé a bẹ̀rẹ̀ sí ka ọdún kan tàbí a ka ọdún mẹ́rin èyí tí ìdájọ́ ẹ̀ bá já sí nínú méjèèjì. èyí tí ìdájọ́ ẹ̀ bá já sí nínú méjèèjì ìjọ tí wọ́n pronounce ẹ̀ jáde lérí rédíò àbí tẹlifíṣàn àbí gọ́fúnà stéètì sọ̀rọ̀ àbí ilé ẹjọ́ ẹ̀sìn sọ̀rọ̀ ìjọ òun lábẹ̀rẹ̀ sí kà mo parí eléyìí hùn tọ́ mo wá fẹ́ bọ́ sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ìyàwó ẹni tá a rí mọ́ kí ni ṣẹ̀ríà sọ lórí ẹ̀. àkọ́kọ́ ẹni tí a rí mọ́ yìí ó níyàwó mẹ́ta níta àkọ́kọ́ sọ ń bẹ̀ ni pé al-muddatu allati tantadhiruha zawjatul mafqud ẹni tá a rí mọ́ ìyàwó ẹ̀ ìgbà wo ni ó retí ọkọ ẹ̀ dà tí ó fi mọ̀ bóun lọ́kọ tàbí òun ọ̀lọ́kọ mọ́ torí tó bá lọ́kọ yóò mọ̀ retí ọkọ ẹ̀ níjọba ti mọ̀ pé òun ọ̀lọ́kọ mọ́ yóò lọ wọ́kọ̀ mí. sẹ́rí abẹ́lẹ́ wọn bá àlékè ọlá ẹni tó jẹ́ ìyàwó Haji Abdulrasaq ọlọ́mọba dúró tì wọ́n ọlọ́mọba wa dúró tì wọ́n ọlọ́mọba dúró tì wọ́n. bí ẹ bá mọ tí àwọn àfa sọ nípa àyà tí mo fẹ́ kà yìí èèyàn ṣàánú arábìnrin náà púpọ̀. Ọlọ́run ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma. Suratu Rum. Ọlọ́run ní wa min ayatihi nínú àmì òun Ọlọ́run ọba an khalaqa lakum min anfusikum azwaja látara ara yín lòun ti dáyàwó yín litaskunu ilayha nítorí kẹ́ ẹ máa sùn tí kẹ́ ẹ máa gbádùn pẹ̀lú ẹ̀ wa ja'ala baynakum mawaddatan wa rahma àti ìfẹ́ àtàánú òun fi sáàrin yín. gbogbo ilé tí ń bá ń tò gbogbo ilé tí ń bá ń tò bí ọkọ bá jáde láàárọ̀ kó tó débi iṣẹ́ ìyàwó fóònù rẹ̀ gbogbo ilé tí ń bá ń tò bọ́kọ bá wà níbi iṣẹ́ ìyàwó ọmọ fóònù rẹ̀ gbogbo ilé tí ń bá ń tò básìkò ọ̀sán bá tó ìyàwó pépé my darling kí lọ jẹ́ ń bi iṣẹ́ bí ilé bá ń tò tó bá ti sáàtì mọ́tò rẹ̀ ń bi iṣẹ́ my darling níbo ló dé tó bá wọlé ọmọ sáré káàkiri dáàdì ìyàwó máa pé wọ́n ti dé o bí tí ń wẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ wọlé bẹ́ẹ̀ ni ọmọ jáde bẹ́ẹ̀ ni ọmọ gbóúnjẹ kalẹ̀ kéèyàn wá lùsì nǹkan yìí láti yọjọ́ yìí jẹun. obìnrin yìí ọ̀rẹ́ ni sọ fún pé bò lára rẹ̀ ṣe tẹ́lí bá ń fọ́ obìnrin yìí ọ̀rẹ́ ni kí pé sọ́ọ̀rẹ́ ọ ni kọ́dà kò sí ẹ̀ ló ẹni tí ò sí nílé wọ́n ti ẹ̀ máa enjoy ara wọn lórí fóònù kò sí nǹkan kan obìnrin yìí kan jòkó ọmọ ibi tọ́rọ̀ ara ẹ̀ fẹ́ já sí ọkọ rẹ̀ ó dé ní kọ̀ mọ́ ìgbádùn tí gbogbo obìnrin rí lára ọkùnrin kò rí mọ́ irú obìnrin bẹ́ẹ̀ ìgbà wo ló fẹ́ jòkó dà ṣé yóò máa tẹ̀mí lọ́kàn nínú wàhálà yìí ni àbí ṣẹ̀ríà ní solution fún abilérè kí arábìnrin tó ṣe sùúrù tọ́kàn máa lọ wòran ó sì lọ gbà kádàrá àmọ́ ò gbọ́dọ̀ ṣe sìná ó sì máa gba ṣẹ̀ríà Ọlọ́run tí ń bá ń dá fún ọ lábẹ́ ẹ̀kọ́ jòkó tó bá lóun lè jòkó àdàkẹ́ àmọ́ wò níran títí táàfì máa lo ṣẹ̀ríà àmọ́ wò níran títí táàfì bẹ̀rẹ̀ sí máa lo ṣẹ̀ríà tọ́ tó bá wá já sí pé ní ó lóun lè jòkó àbó lóun ò lè jòkó ó lè jòkó kò lè jòkó kò dí ṣẹ̀ríà tí àwa fẹ́ lò kò di lọ́wọ́ rárá á padà síbi ọ̀rọ̀ Imam Ahmad ibn Hanbal á máa wá sọ fún ìyàwó pé ọkọ rẹ tó lọ yìí lílọ tó lọ yìí ọjọ́ ń pé dídé wà níbẹ̀ bí ẹni tó lọ rajà bí ẹni tó lọ kéwú bí ẹni tó lọ travel lọ tó bá fàájì lọ pẹ́tọ̀
tá a bá wá gbúrú ẹ̀ mọ́ tá a rí mọ́ ó ti wá sọnù báyìí àmọ́ súnmọ́ pé kò sọnù àlàáfíà lọ́wọ́ a wàá sọ fún pé lẹ́yìn ọdún 4 níjọ́ tá a ti sọ pé àgbúrò lágbájá mọ́ o tá a ṣèkéde pé àgbúrò ẹ̀ mọ́ o a wàá bẹ̀rẹ̀ sí kà á tó bá dẹ̀yìn ọdún 4 irú obìnrin bẹ́ẹ̀ a sọ fún pé lọ́lẹ̀ ṣe ìdà oṣù 4 àtijọ́ 10 lẹ́yìn ìdà yẹn a sọ fún pé lọ́lẹ̀ lọ́kọ ṣe rí gbogbo ọjọ́ tó fi jókòó ó fi kọjọ́ tó fi ṣe ìdà bí ọkọ rẹ̀ bá ń jólówó owó ọkọ rẹ̀ ní ọmọ ẹ̀ náà bó ni ó ti máa ná à ń bọ̀ wá bẹ́ẹ̀ bí ọkọ rẹ̀ bá ń jólówó owó ọkọ ẹ̀ ni ó ti máa ná bó ni ó ti máa ná à ń bọ̀ wá bẹ́ẹ̀ àmọ́ kálẹ̀ ní tó jáde lọ́sàn-án kan òru kan tá a kàn rí mọ́ tó súnmọ́ pé bí àṣẹ rí mọ́ yìí ó dàbí ẹni pé parun ló wà lábẹ́ wọ́n kàn jáde kò dágbére àbí pílẹ̀nì kan já kò sínú ẹni wọ́n rí kò sínú ẹni wọ́n ò rí àárí níjẹ́ irú èèyàn bẹ́ẹ̀ á sọ fún ìyàwó ẹ̀ pé lọ lè ṣe sùúrù ìjọ tí wọ́n ti ànọ́ọ̀sì pé àárí lágbájá mọ́ á wà á bẹ̀rẹ̀ sí kájọ́ náà yóò fi pọ́dún kan lẹ́yìn ọdún kan irú obìnrin yẹn á sọ fún pé lọ lè ṣe iddatul wafat lọ́ọ́ ṣe okó pé ọkọ rẹ̀ ti kú yóò wá sopó oṣù 4 ọjọ́ 10 lẹ́yìn oṣù 4 ọjọ́ 10 á sọ pé ó ti kó ìyàwó rẹ̀ lọ́dẹ lọ́kọ mi ṣé ẹ rí ọdún kan àtòsùn 4 àtijọ́ 10 dúkìá ọkọ rẹ̀ owó ọkọ ẹ̀ ní ọmọ ẹ̀ ná bó ni ó ti máa wá náà mò ń padà bọ̀ wá bẹ́ẹ̀. tọ́ a ní kọ́ lọ ṣe sùúrù ọdún 4 abẹ́yẹ lọ ṣe sùúrù ọdún kan lẹ́yìn ìgbà yẹn yóò ṣe ìdá lóbìnrin yìí bá dé lọ́ba sọ fún wa pé ìtókùnú ọ̀rọ̀ òun ni pé ṣe rí sùúrù tí ẹni lọ ṣe lọ́dún 4 yìí ipá mi ọ̀ka ẹtú èmi àtọkọ mi ká tí a bá tún wọn ká báwọn a wàá béèrè pé kí nìdí tá a fi tún yín ká bóyá ó sọ fún wa pé jíjẹ múmu ọ̀rọ̀rùn òun ò lè ṣe síná jẹun ẹ kàn ní kó máa lọ retí ọkọ òun ní ó bẹ́tà fún un lọ́kọ̀ míì tí ó máa fún un ní òun ò ní sẹ́lẹ̀pọ̀ òun ò lè ṣiṣẹ́ ẹ yọ̀ǹda òun torí kò sí owó tí ó bọ̀ òun kí n dájọ́ tiẹ̀ àbí ìtònítọ̀ ẹ yọ̀ǹda òun ìtí òjì ẹ yọ̀ǹda òun ni pé ọdún kan èmi ò lè mára dúró ẹ̀yin lẹ́sìn ní mẹ́sẹ̀sì náà yìí ẹ yọ̀ǹda mi ìyìn lè mára dúró kí ni ìṣẹ̀lẹ̀ àsọ lórí méjèèjì ṣe rí kí a ná owó lérí obìnrin ọkọ fẹ́ kí n tó ṣèdájọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ṣe rí kí a ná owó lérí obìnrin tá a fẹ́ sílé ọ̀ràn ẹ̀yìn ọlọ́run ni nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ó ní askinuhunna min haythu sakantum min ujdikum wala tudaruhunna ibi tẹ́ ń bá ń gbé ni kíyàwó yín ọmọ gbé ẹ gbọ́dọ̀ fara ní wọn ìtumọ̀ ẹ̀ ni pé jíjẹ wọn mímu wọn gbígbé wọn lílò wọn kódà bí wọ́n ra ìsàlẹ̀ bí wọ́n ra tòkè bí wọ́n ra tẹ́tí bí wọ́n ra ti ìjẹ́nfisímú bí wọ́n tẹ̀kì ní ojú ń bí ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n lọ́ọ́ máa ṣe gbogbo ẹ̀ lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run ọkùnrin jágbajàgba ní máa báyàwó rẹ̀ pín nǹkan o ọkùnrin tí wọ́n sọ pé èmi ò máa gbóúnjẹ kalẹ̀ ìwọ máa ṣe bẹ̀ ìsìláàmù kan ọkùnrin tí ń sọ pé èmi ò máa san school fees àwọn ọmọ ìwọ máa ṣètò oúnjẹ tí wọ́n máa lọ ìsìláàmù kan wọ́n ran tara tiẹ̀ ní í ṣe kánáwó lérí obìn ọ̀ràn yẹn ọlọ́run ni arábìnrin kálọ̀fà nàbí wa Muhammad wọ́n ń pe arábìnrin yẹn ní Hindu bintu Utba ó jẹ́ ìyàwó Abu Sufyan ó ní ya Rasulallah ìwà nàbí ọkọ mi ahun ni kò lè náwó bí bá lówó oúnjẹ dà yóò ní kíní kan sí ànábì ní wò má dààmú ara rẹ bọ́ sínú owó ọkọ rẹ mú un tí ọba tó ọ lò dáadáa kó o fi yókù lẹ èyí wò èso lè ṣe mà pé túmọ̀ ẹ̀ ni pé ọ̀ràn yẹn tó yẹ kọkùnrin yẹn ó ṣe kò ṣe kí ni ànábì wa ní kómi lọ yọ owó lápò ẹ̀ ní tipátipá èyí ń lọ fi yé wa pé ní náwó lérí obìnrin ọ̀ràn yẹn ọlọ́run ọba ni ọlọ́run sì ní yóò fi kìdú sàátì mí sàátì bí èèyàn bá ti ní tó ni kó fi tọ́jú ìyàwó ẹ̀ tó
béèyàn bá lówó àárá pèrè owó lára ìyàwó ni béèyàn bá sì ní béèyàn bá ti mọ náà èèyàn ná sórí ìyàwó ẹ̀ ni. ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ ọlọ́run tó ní walahunna alaykum anabi ní walahunna alaykum rizquhunna wa kiswatuhunna bil ma'ruf. anabi ní jíjẹ mímu wọn aṣọ tí wọ́n wọ̀ níná wọn ọrùn ẹ̀yin ọkùnrin ló wà kẹ́ẹ̀dẹ̀ ṣe dáadáa. lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run bí ọkùnrin bá sọ pé òun tòun o òun ò ní náwó lérí obìnrin o tí ì ṣe pé wọ́n ládéhùn pé obìnrin fẹ́ mi má náwó èyí ń wọ̀tọ̀ àmọ́ yín kàn fi ọ ní ìní máa náwó lérí rẹ ọkàn wà lábẹ́ mi ní nǹkan kan ní lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ṣẹ̀rí àní àtúwọn ká ṣẹ̀rí àní àtúwọn ká. nígbà ọjà sí pẹ́ni tó wà láàyè kò náwó lérí obìnrin wá pariwo jáde pé ẹ gbà mí o kò fún mi lóúnjẹ o ẹ gbà mí o kò raṣọ ẹ gbà mí o kò fún mi nílé o ṣẹ̀ríà ní torí pé ń fìyà jẹ kò fún lóúnjẹ kò tọ́jú rẹ̀ kò sí gbàsàwò ṣẹ̀ríà ní ká ṣe kíni ká tún wọn ká ẹni tí ọ̀wá sí nílé ń kọ́ tíyàwó sì ń pariwo pé ara ń ṣe kíni òun ò rí nǹkan jẹ wọ́n ti lé òun lé wọ́n ti gbá wọn sàwò irú obìnrin bẹ́ẹ̀ lábẹ́ ṣẹ̀ríà ọlọ́run ọláǹfààní kó sọ pé ọkọ mi ìrìn mọ́ nígbà tí ìrìn mọ́ yìí jíjẹ mú ṣe kí ni ó lé ilé tí ń gbé wọ́n lé mi jáde àwọn ọmọ mi wọ́n lé wọn sùkú ìnira owó yìí ti pọ̀ jù ẹ tú mi ilẹ̀ lọ́dọ̀ ọkùnrin yìí ìṣèyàwó rẹ̀ mọ́ tọ́ba dé kọ́ wáyàwó mi àbí tọ́ba dé tọ́ba fẹ́ mi kó tún mi fẹ́ lábẹ́ ṣẹ̀ríà ọlọ́run á tu obìnrin náà ká pẹ̀lú ọkọ rẹ̀ nítorí ọkọ òrówó kò sí owó ọkọ tí ó fi máa mánéjì tọkọ táàrí mọ́ fi ṣe kíni tí ó fi dé. ọ̀rọ̀ tí mo sọ yìí àfàwọn Ahmad ibn Hanbali náà sọ ó ní idha a'zara az-zawj bi nafaqati zawjatihi aw bi ba'diha aw a'thara bil qiswa aw bi ba'diha fal mar'atu mukhayyaratun bayna as-sabri alayhi wa bayna fasakhi an-nikah. ó bí tọkùnrin ọba ti rówó náà bí àwọn bá lè ṣe sùúrù kó jókòó bí ọba lè ṣe sùúrù kó pariwo lọ ilé ẹjọ́ kí wọ́n kọ̀ wọ́n fúnra wọn kò jù bẹ́ẹ̀ lọ. látọ̀ wá pẹ́ni tí ò sí nílé tí ò tún ní nǹkan tó gbé kalẹ̀ níjọ́ tá a ti rí mọ́ kò ní nǹkan kan. irú obìnrin bẹ́ẹ̀ á yọ̀ǹda rẹ̀ lábẹ́ ọkọ yẹn ni yóò kó mbẹ́. ẹ̀rí lórí ẹ̀ arákùnrin kan lọ bá Sa'id ibn arábìnrin kan ó lọ bá Sufyan ibn Abi Zinad. ó lóun bí Sa'id ibn al-Musayyib léèrè pé ìwọ Sa'id ọkọ tí ò rówó náà lérí ìyàwó ẹ̀ tí ìyẹn lè tún wọn ká Sa'id ibn al-Musayyib ní tábìyìn ni ó ní èyàn lè tún wọn ká mọ̀nà èyí ò tún wọn ká ó wá bi léèrè pé ṣé ká tún wọn ká nítorí pé kò rówó náà ṣé súnà ni Sa'id ibn al-Musayyib ní bẹ́ẹ̀ ni súnà ni ọkọ ò rí ìyàwó tọ́jú tí ìyàwó bá ti pariwo tọkọ ò rí solúsàn á tún wọn ká náà ni lábẹ́ ṣẹ̀ríà Umaru náà ṣerú ẹ̀ rí gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ ọkọ lẹ́tà sí ẹ̀pẹ̀tẹ̀ ẹ lọ tọ́jú ìyàwó yín tẹ bá ń pẹ́ bá ní ìtọ́jú tẹ́ ẹ ṣe fún ìyàwó yín ẹ yọ̀ǹda wọn ẹ jẹ́ wọn lọ lọ́kọ mi àmọ́ kẹ́ ẹ dè wọ́n mọ́lẹ̀ kẹ́ máa bí àjẹ wọn ṣẹ̀ríà ò faramọ́ nígbà tí ṣẹ̀ríà Islam tó lè faramọ́ ti ẹni tí ó wà nílé tí ò tọ́jú obìnrin ká yọ̀ǹda obìnrin kó máa lọ ẹni tí ò wá sílé ńkọ́ tí ò rówó tí ì tọ́jú obìnrin ọ̀dà àwọn àfáà lẹ́ni tí ò sílé táàrí mọ́ tí ò rówó tọ́jú obìnrin ṣé tí bá ń rẹ̀ ní tóbìnrin yẹn bá ń rẹ̀ ní sàánú ẹ̀ ó sì fara mọ́ pé kí wọ́n máa sàánú òun sáà túgì àbá ní túgì wọ́n là ní túgì. ọ̀dà obìnrin tí ọ̀rọ̀ kọ ẹ̀ mọ́ tí bá ń rí gbèsè jẹ́dọ̀kọ ẹ̀ pé yóò máa jẹ gbèsè dìgbà tó kọ́ dé ṣé alẹ́ túká àbá ní túká yẹn ní tí bá ń jẹ gbèsè àní tí wọn ká kómi bá ti fara mọ́. ọ̀dà obìnrin lòun ọ̀fẹ́ lọ kò sì rówó oko ò lówó tí ò fi bọ́ ọkọ̀ yìí gan àárí mọ́. ṣé àgbájọ ọwọ́ Islam bíi Baitul Mali Muslimin àbí jama masalasi àbẹ́gbẹ́ tí wọ́n bìlọ́ǹgì sí tí wọ́n bá láwọn máa tọ́jú obìnrin yìí ṣé kọ́sẹ́kù àbí ọmọ sẹ́kù wọ́n ní kọ́sẹ́kù lọ́dọ̀ ọkọ kọ́ máa jẹ́ ìyàwó tó bá ti lóun ọ̀lọ́ káwọn tí wọ́n tọ́jú ọmọ tọ́jú ẹ̀ àmọ́ tí gbogbo ọ̀nà ní bá dí tọ́ bá wà lóun fẹ́ lọ lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run á ṣe kí ni ṣẹ̀ríà ò ní kí.